káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú ọ̀sán gánrígánrí, ẹ kú ìrọ̀lẹ́ dòdò, ẹ mà káalẹ́ o. Baálé eléyìí mo kí yín, ìyálé eléyìí mo kí yín, mo kóyún onímọ̀ káṣẹ́ ìdí. Àǹtí ìdílẹ̀kẹ̀ bọ̀dá akọ̀wé gbogbo yín mo kí o, gbogbo ẹ̀yin màjèṣí inú ilé yìí ń bolẹ̀ wà. Á dára fún yín. Gbogbo ẹ̀yin bímọ ayé ẹ jèrè ọmọ. Gbogbo ẹ̀yin tẹ̀ sí ń wojú Olúwa ọlẹ̀ ayọ̀ yóò sọnù ẹnì kọ̀ọ̀kan wa. Ànígbáyé mánéèjì, ànígbáyé bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ànígbáyé jẹ lónìí má rí jẹ lọ́la o. Á dára fún wa, á dọ́gba fún wa bí etí aṣọ o. Ta ló wà nínú ibùdó tí ń domirú? Èmi ọmọ yín náà ni. Àbúrò yín, ẹ̀gbọ́n yín, òǹlé yín, ọ̀rẹ́ yín, Lúkúmọ́nù ọmọ Àyádàrè, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Wọ́n ní onírúurú igi ní ń bẹ nígbó ká tó figi ọmọ gbẹ́lù. Kò sí ohun táwa sọ láyé tó jẹ́ tuntun létí yín, àìmọye tẹ́ ẹ ti gbọ́. Ẹ ti kọ́gbọ́n oríṣiríṣi ṣùgbọ́n ọgbọ́n kì í sú ni. Níwọ̀nba àgbà tẹ́dá bá sì wà láyé. Ìgbà tó mi mímu kì í súyàn. Oúnjẹ jíjẹ kì í sú ẹ̀dá. Ọgbọ́n kíkọ́ kò gbọdọ̀ súyàn láyé. Àṣírí orógbó níwọ̀nba béléngálà ní ká sọ fúnra wa. Ní inú ayé, àwọn oúnjẹ kan bẹ tá a bá ń jẹ lọ́wọ́. Bí ti ń ṣiṣẹ́ eré bẹ́ẹ̀ ni ń ṣiṣẹ́ ibi. Ọ̀rọ̀ tí mo gbé kalẹ̀ yìí yóò jẹ́ kàyéfì létí wa. Ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n kò ní jẹ́ tuntun sí wọn. Ẹ rí i pé tá a bá ń lá oyin, oyin a máa dùn lẹ́ẹ̀kẹ́ ni. Ṣùgbọ́n bá a bá ń jẹ orógbó, orógbó korò. Ṣé àwọn pé orógbó korò? Àwọn oúnjẹ kan bẹ tá a bá ń jẹ lọ́wọ́, ọ̀rọ̀ tá a gbọ́dọ̀ máa sọ ọ̀rọ̀ dáadáa ni. A gbọ́dọ̀ sọ ká sọ nǹkan burúkú torí ohun tá a bá wí bẹ́ẹ̀ ni ó rí. Ọ̀pọ̀lọpọ̀ wa ò sì mọ̀. Kódà àwọn àyè kọ̀ọ̀kan nínú ayé, nǹkan tá a gbọ́dọ̀ ṣe ọ wà á ti sọ̀rọ̀ lórí oríta mẹ́ta rí. Pé ọ̀pọ̀lọpọ̀ ọmọbi tí ogun bá wọlé sí wọn lára. Tí ẹlòmíì bá lọ tó bọ̀ oríta mẹ́ta. Ibẹ̀ ni wọ́n fi àbọ̀ ọ̀rọ̀ sí. Ibẹ̀ ni wọ́n máa fi àbọ̀ ọ̀rọ̀ sí. Ẹlòmíì ò mọ̀ pé ọ̀rọ̀ gbogbo a kì í dá sílẹ̀ ní oríta mẹ́ta. Ǹjẹ́ gbọ́ báyìí? A kì í dá ọ̀rọ̀ sílẹ̀ lóríta mẹ́ta o. Gbogbo ohun téèyàn bá ṣe, a gbọ́dọ̀ sọ àyè ibi tá a ti fẹ́ ṣe é. Níbi tí ẹlòmíì bàjẹ́ dé, inú odò ni wọ́n ti máa búra. Etí odò ni wọ́n ti máa ṣèlérí tí wọn ò ní múṣẹ láì mọ̀ wípé àwọn ẹ̀mí àìrí kan bẹ táwọn náà ṣẹ̀mí nínú odò. Ẹ wá gbọ́. Ẹ rí nínú ìrìn àjò ọmọ ẹ̀dá ènìyàn. Àwọn nǹkan kan bẹ tá a gbọ́dọ̀ mú ṣeré. Àwọn nǹkan kan sì ń bẹ tó jẹ́ pé a gbọ́dọ̀ má ṣe nínú ìrìn àjò ayé wa. Ẹ rí i pé àwọn àgbàlagbà tí wọ́n bá fẹ́ wúre fúnyàn àbí wọ́n fẹ́ ṣàdúrà fún ni, wà ní àwọn ẹlòmíràn ní wọ́n mọ́tì ìbílẹ̀ wá, àwọn ẹlòmíràn ní wọ́n má taari wá, àwọn ẹlòmíràn ní wọ́n bu omi wá, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi. Ẹ wá gbọ́. Ṣé rí orógbó yìí bó ṣe wà yìí? Ọ̀pọ̀lọpọ̀ ló kọsẹ̀ látàrí oúnjẹ tó jẹ. Ẹ rí i pé àwọn àgbàlagbà kan bí àbá ń jẹun aláta lọ́wọ́ wa ní tó bá ti fẹ́ jẹun máa bomi sọ́dọ̀ torí kó má bàa pani lórí ni. Ṣé wá rí orógbó tá a fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ yìí? Ó jẹ́ èso
abàmì tó jẹ́ pé tàṣetàṣe ní rìn. àǹfààní tí ń bẹ lára orógbó ò kéré o á sọ gbélé ń já fún wa kílẹ̀ yọ jẹ́kọ̀ọ́ kò sí ìtẹ̀ tí gbọ́ rí ń pa orógbó ṣùgbọ́n àtọ̀ràn ra wa létí lórí orógbó. ọyẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kájọ kẹ́kọ̀ọ́ lórí ọgbọ́n yìí. Òlóló lomi awo táyé, ìkùukù lomi awo lóde ọ̀run, ẹ̀jẹ̀ lomi awo, àwọn ìyá kì í momi ìkàsè. Bọ̀lọ̀ ló máa dá, bọ̀lọ̀ ló máa bọ̀, bọ̀lọ̀ ló lọ́kọ̀ ìṣàwọ̀ lóru bọ̀lọ̀ ni. Bọ̀lọ̀ ló lọ́kọ̀ ìṣàwọ̀ lóru bọ̀lọ̀ ni. Ọjà kì í dá pẹ́pẹ́ ikú, ọjà kì í dá pẹ́pẹ́ wo, ọjà kì í dá pẹ́pẹ́ wo lọ́nà bọ̀lọ̀ ni. Bọ̀lọ̀ ló lọ́kọ̀ ìṣàwọ̀ lóru bọ̀lọ̀ ni. Bọ̀lọ̀ ló lọ́kọ̀ ìṣàwọ̀ lóru bọ̀lọ̀ ni. ẹ kú ìkàlẹ̀ lẹ́ẹ̀kan sí àṣírí orógbó. tí èèyàn bá ń jẹ orógbó tí ataare bá kan àgbọ́dọ̀ ṣépè o. nǹkan abàmì méjì ló pàdé ara wọn o. a kì í fi ataare pẹ̀lú orógbó ká máa jẹ lẹ́nu ká ṣépè o. a máa rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ téèyàn bá sọ o. kò ní ìdí pa àpọ̀fọ̀ kò ní ìdí pa àpọ̀fọ̀. àwọn oúnjẹ báyìí ó léwu gan ni. kì í ṣe oúnjẹ tá a jẹ tá a máa ṣépè orógbó àti ataare. mélòó nínú wa lọ́wọ́ àmọ́ gbogbo èyí ẹ máa bá mi ká lọ. Bọ̀lọ̀ ló máa bọ̀. Orógbó lẹ́ẹ̀kan sí. tí a bá wá orógbó tó ti gbẹ ẹ lọ ẹjọ́ kó kúnná dáadáa. ẹ lọ pẹ̀lú yèrè pẹ̀lú kànáfùrù. ìyèrè yóò ṣe déédéé agolo mílíìkì kan. kànáfùrù yóò ṣe déédéé agolo mílíìkì kan. ataare yóò ṣe déédéé agolo mílíìkì kan. ẹlẹ́mìí máa wò pé ṣé ataare tó wà nínú èpo rẹ̀ á ti yọ ọ́ kúrò nínú èpo rẹ̀ ọmọ inú rẹ̀ á hin yọ ọ́ pọ̀ á wà kó sínú agolo mílíìkì wọn á máa ta lọ́dọ̀ àwọn eléwé ọmọ. tẹ́ ẹ bá dé horo kan lẹ́kọ̀ọ́ wọn á máa tà ń bẹ̀. lọ́dọ̀ àwọn eléwé ọmọ ẹ bá dé tòkú ẹ bá pẹ̀ẹ́dẹ́tọ̀ọ̀sì àbí kí ni wọ́n pè é pa àdúgbò yìí lábẹ́òkúta ẹ bá bẹ̀rẹ̀ kòdó ẹ bá bẹ́ẹ̀ tẹ́ ẹ dé láfẹ́ ń wá àti bẹ́ẹ̀ bá lọ oríta mẹ́rin àbẹ́ bá lọ bodè àbí ọ̀rànyàn ní Ìbàdàn ẹ bá ń bẹ àtàwọn ìlú Yorùbá tó gbajúmọ̀ káàkiri. bákan náà bẹ́ẹ̀ dé Àjàrà ní Kútọ̀nù ẹ bá ń bẹ wọ́n ti dì í kalẹ̀ ẹ gbọ́
á wà lọ yóò kúnná lọ́múlọ́mú. Ó wúlò fún ọkùnrin. Èèyàn lè pò ó mọ́ oyin ká máa fi lo ògì gbígbóná. Ẹ fẹ́ mọ ohun tí ń ṣe mára yá ni. Eégún rẹ̀ ọmọ alẹ́ ni kò. Eégún rẹ̀ ọmọ alẹ́ ni kò. Sárọ̀ra ṣèyàwó rẹ̀ ọ̀dà pọ̀ fọkùnrin. Ìmọ̀ amára jí ni. Mára yá ló wà fún. Ìyẹn bẹ́ẹ̀ o. Ẹ rí orógbó tútù. Tabage wẹ́wẹ́wẹ́wẹ́ ẹja kó sínú gò kan àbínú ike kan ẹ bomi sí. Ẹni tí ojú bá máa yọ lẹ́nu nǹkan tó ti fọ́ o. Bóyá kì í ríran dáadáa. Tàbí ojú rẹ̀ á máa wá pín. Ẹni kó máa mu omi yìí. Omi tá a fi rẹ orógbó yìí ẹni kó máa mú kó sì máa bu omi yìí lẹ́ẹ̀kan náà kó máa bù ú bọ́jú. Ní agbára Ọlọ́run ojú náà tí nǹkan mi ò bá sí ń bẹ̀ tí ó sì sí pé bóyá ojú rẹ̀ ti fọ́ yóò máa ríran kedere dáadáa. Èyí jẹ́ ọ̀kan lára àǹfààní orógbó. Ẹ tún máa wá bá mi ká lọ. Ẹ rí orógbó. Àwọn àgbàlagbà wọn a máa fi ṣe jókòó jẹ́ wọn a máa fi jáwé jókòó jẹ́ fún yàn. Ẹ má bínú mo tilẹ̀kùn àárín ìní lè sọ. Má torí ẹ̀ pè mí o bó ló fún mi lówó ìní gbà sì ní sọ fún ọ. Wọn a máa fi jáwé jókòó jẹ́ ẹ̀ ń gbà yẹn wá mọ̀ pé ní sọ kí lè wá sọ jáde kí lè wá wí aṣọ àfúlò rẹ̀ ni kí ẹ kó gbogbo ògùn tí èbó náà bá gbé jáde ni wọ́n fi ka wọ́n fi ṣe rárá. Ẹ jẹ́ ká ṣọ́ra ṣe. Ẹ jẹ́ ká ṣọ́ra ṣe. Ẹ̀yin tẹ́ ẹ máa jẹ oúnjẹ ilé onílé káàkiri tó jẹ́ pé oúnjẹ ìyàwó yín kì í wù yín látàrí orógbó wọn fi gbà làákàyè ẹni o. Ó rí pé tó bá wo orógbó kò lójú awẹ́. Wọ́n fi sọ pé orógbó kì í lójú awẹ́ ẹ̀là àlẹ̀kẹ̀ kì í rójú àkókùnbọ̀. Tí gbọ́ àbí ṣé n tún wílẹ̀ kan sí orógbó kì í lójú awẹ́ ẹ̀là àlẹ̀kẹ̀ kì í rójú àkókùnbọ̀ abẹ́rẹ́ tó jáǹdì kì í rójú àkówúsì ẹni wọ́n bá fi parí iṣẹ́ fún wọ́n bá ń pè níwájú yóò máa dáhùn lẹ́yìn ẹ mẹ́rin pé báwọn ti ṣe ọlọ́ọ̀jẹ̀ bí wọ́n sọ fún ọ kì í ṣèmi ní sọ yín fún ọ èmi kọ́ ni wọ́n sọ fún ọ èmi kọ́ ni wọ́n sọ fún ọ. Àbẹ̀ yìí dá wa lẹ́kọ̀ọ́ torí àwọn tí máa yajú lé ká àwọn ọkùnrin tí máa yajú lé ká tó ń jẹ ìyàwó wọn kì í tó wọn tọ́jẹ́ pé búkà oníbúkà ni wọ́n máa wá kiri wọ́n ní àwọn wàá rí bí wọ́n ti táǹjẹ ládùúgbò yìí ni nàá tọ́jẹ́ pé bí ìyàwó tiẹ̀ bá ṣe ń jẹ kalẹ̀ ìparí ó fi yí dànù òpònú bọ̀dọ̀ òpònú bí ìyàwó rẹ̀ ọ̀bá mọ bẹ́ẹ̀ ṣe pé àwọn olópò àbáwọn kẹtìrà tí wọ́n kàwé nípa rẹ̀ bó sì já àwọn ìyá wa lágboolé náà ni ó ní ẹ dákun ẹ bá ń kọ́ ìyàwó mi ní ọbẹ̀ wàláhì wọ́n kọ́ ìyàwó rẹ̀ yóò sì mọ bẹ́ẹ̀ ṣe yàtọ̀ sọ́bẹ̀ magi tẹ̀ ń sè fún wa káàkiri wọ̀nyí wọ́n kọ́ ìyàwó rẹ̀ yóò sì mọ bẹ́ẹ̀ ṣe tó ẹ jẹ́ ká gba ìwọ̀n ọba yìí ká mú gbọ́dọ̀ tó bá di ọjọ́ míì a máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ àǹfààní orógbó torí pé orógbó àǹfààní rẹ̀ ọ̀kẹ́nu púpọ̀ a máa sọ níjọ́ míì kó lè bá yé wa dáadáa ẹ ń bẹ̀rẹ̀ pé kí lọ kọ́ mi lẹ́ẹ̀kan sí èmi ní Lukman ọmọ Àyándárè bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà tó bá jẹ́ pé lórí àwọn nǹkan tá a ti sọ kalẹ̀ àbí àwọn ètò wa tẹ́ ti gbọ́ ẹ fi àǹfààní wa láti bá yín ṣe àyè wà o a fi nǹkan yìí sílẹ̀ torí kẹ́ lè bẹ̀ wá ń ṣẹ́ a sì fi sílẹ̀ torí kẹ́ lè máa pè wá a ní ká sọ ìwúlò rẹ̀ fún wa kó wúlò fún tọmọdé tàgbà nínú gbogbo wa ni á dára fún wa
àdá kì í roko ẹ̀ mọ́ bọ̀ alé ìdà kì í roko ẹ̀ mọ́ bọ̀ alé wọ́n ní bálápá ń dẹ̀dẹ̀ bá ròkun bọ́rọ̀sà lé ní fàbọ̀ sí gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun ẹ̀ ní gbé sájò gbogbo àwa tá a wà ń gbèrè ọ̀sà náà àníwà bákan náà bí omi adágún á dára fún wa àwọn àtìlẹ̀kùn ọ̀la àwọn òní tìlẹ̀kùn ọ̀la wa o sọ wọn pé àwọn kan máa fojú yọ fíìsì àlùbáríkà kúrò lára ẹni ó bìlífù ara ẹni ọmọ àtàjẹ tí wọn bá fomi atatamba fún yàn lẹ́ẹ̀kan yóò máa sáré kiri àti mọ ayé náà sì ti mọ̀ wá ọlọ́run ò abẹ́ ọ má jẹ́ ká yọ fa ayé hàn wá ẹni ayé bá fi ayé hàn yóò ti ka mílíọ̀nù rí yóò máa wá tọrọ 50 naira káàkiri má jẹ́ orí bẹ́ẹ̀ fún gbogbo etí tí bá ń gbọ́ mi ànàmú ntọ̀gà gbogbo wa bá ń retí oore sí oore wa yóò máa tẹ̀ wá lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n ní òjò kì í balẹ̀ kílẹ̀ ọmọ nípa á nípa rẹ̀ láyé á nígbáyé mánéjì á nígbáyé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ayé ò ní foore wa ṣàpínlẹ̀ nígbà wọ́n ti bí ọmọ mi nígbà wọ́n ti yọ fíìsì àlùbáríkà rẹ̀ lọ bẹ́ẹ̀ ni àwọn kan bẹ́ẹ̀ mọ̀ bí wọ́n ṣe yọ ìwọ tó bímọ sábà pé wọ́n láwọn wá kíyọ ọlọ́mọ ni ìwọ kọ́ ni wọ́n wá kí yàrá rẹ̀ ni wọ́n wá wò ọ̀dẹ̀ wọ́n ń gbọ́mọ rẹ̀ káàkiri wọ́n fọwọ́ ra alẹ́ wọ́n fọwọ́ ra alẹ́ kẹ́nu rẹ̀ ń dùn wọ́n náà rẹ́rìn bíi kùkúmbà ọ̀dẹ̀ àní ọ̀rọ̀ ti sẹ́ lùkùtù ọ̀rọ̀ ti sẹ́ ẹ̀kẹ́ bí ẹ̀kẹ́ bàbá rẹ̀ lọ́mọ yìí jọ wọ́n ti mú wọn mú lára ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti mú wọn mú lára torí wọn ò gbọ́dọ̀ fọwọ́ kàn wọ́n lọ sí gbé kalẹ̀ ẹ̀jẹ̀ àmútọ̀run wa tọ́ burúkú ọ̀gbọ́dọ̀ kàn wọ́n lọ gbé kalẹ̀ fún wọn wàhálà ọmọ yìí ti ẹ̀ pọ̀jà rẹ̀ júnior lè pariwo jù àǹtí ẹ wá bá mi gbọ́mọ yìí ṣeré lọ wọ́n sì bọ́ gbọ́mọ rẹ̀ ṣeré lọ bí tó ọmọ wọ́n ti fọwọ́ ra á lára wọ́n ti fọwọ́ kó gbogbo ògo ara ọmọ abáyé tán ẹ̀ ń lọ orí òkè ẹ̀ ń lọ gómi àdúrà ògo tí wọ́n ti pín ayé ò ní pògò àwọn ọmọ wa o ayé ò ní pògò àwọn ọmọ wa o ẹni nọ́mbà wo lẹ lè pè mí sí ọyá mú gègé rẹ̀ kọ́ máa kọ́ ọyá wá gègé yín dá ọyá máa wá. Ìṣòro bí ewé. Gègé yín sí tòsí ayé máa kọ́ ẹjọ́ ń kọ́kọ́ fún yín ní torílẹ̀-èdè Nàìjíríà 3 níwàá fún yín ní torílẹ̀-èdè Bẹ̀nẹ̀ 2 ẹ láti yín ẹ máa gbọ́ o +23480 3298 3298 +234 3298 3298 ìyẹn dúró bẹ́ẹ̀ nọ́mbà kejì +23481 33 155 111 tó ń gbọ́ +23481 33 155 111 gbà kẹta +23480 890 38658 +23480 890 38658 ìyẹn dúró bẹ́ẹ̀ ó kù nọ́mbà orílẹ̀-èdè Benin +229 54 65 1928 +229 54 65 1928 ọ̀yàgbà kejì +229 54 65 1929 +229 54 65 1929. á dára fún gbogbo wa o olóore wo ní kọjú ìjàdá wa o ó dolú kọkìtìbó oṣù lẹni máa ń bínú wa ilẹ̀ máa kọkìtìbó wọn ó dolú kọkìtìbó ilẹ̀ àjẹ́ lẹni máa ń bínú wa ilẹ̀ máa kọkìtìbó wọn tó a kì í bá àwọn ẹ̀fọ́ tọ́jú ara ńlànà ewé àtẹ̀gbò báyá lórí àrùn ara àbẹ́fẹ́ béèrè nípa àkọsẹ̀jáyé yín owó lọ́sàn kì í ṣọ̀fẹ́
àbí lórí àwọn ètò ọlọ́kan ọ̀jọ̀ kẹta ti ṣe òun lè fẹ́ ká ràn yín lọ́wọ́ lórí àǹfààní wà o àmọ́ tá a bá parí ẹ̀ tán tó bá jẹ́ pé lókè òkun lọ wà àwọn DHL láàbọ̀ gbé fún àbí tó bá láwọn kágò tó lè bọ̀ gbé tó bá júwèé wọn fún wa àbọ̀ gbé débẹ̀ wọn ó sì bọ̀ gbé ṣùgbọ́n wọn lọ́sànwó o wọn lọ́sànwó o á dára fún wa o ayé wa kò ní yẹ ẹ lẹ́ o ẹ lè bá mi sọ̀rọ̀ ní WhatsApp ẹ lè pè mí ọ̀kan náà ni tẹ́ bá fẹ́ join wa ní WhatsApp group ẹ lọ wọnú YouTube yìí ẹ rí i pé líǹkì wà ń bẹ èyí tó bá ti kún á tún fi mí síbẹ̀ tẹ́ tún join rẹ̀ gbogbo gúrùpù náà jẹ́ 21 olómi tútù ọba ìràwọ̀ ọjọ́ 11 life spiritual solution ìyẹn jẹ́ 10 òfin wà o tẹ́ bá join gúrùpù ẹ má sẹ́ndì líǹkì o ẹ má sẹ́ndì fídíò ẹ sì má sẹ́ndì píkṣọ̀ yín ǹjẹ́ gbọ́ báyìí tẹ́ bá sẹ́ndì èyí yòówù ní gbogbo ẹ̀ tẹ́ bá ń sọjọ́ ọ̀bí ẹ sẹ́ndì fọ́tò ẹ̀yọ̀ kan péré ẹ sọ pé ẹ sọjọ́ ọ̀bí ayé òkì wọ́n yìnyín tó a dára fún wa o kò ní sọ̀rọ̀ ṣe fún wa ẹ bẹ̀rẹ̀ pé níbo ni òun gbé Nàìjíríà Ìkòròdú ni Ìkòròdú ni ìwọ náà ti bọ́ọ̀lẹ̀ ní Ìkòròdú garage ọwọ́ mọ́tò ti ń lọ báyìí kù kò ní wọ́n bọ́ọ̀lẹ̀ ní Emily bus stop number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà ibẹ̀ ni mo sì wà náà o ìyẹn tí kó kúrò tí n bá kó kúrò mẹ́ ìyẹn sọ fún gbogbo ayé pé mo ti kó òun bẹ́ẹ̀ o ọmọ ìlú wo ni mí ọmọ ìlú Ìṣẹ́yìn ni mí ṣùgbọ́n ará ni mí nílùú Èkó ìlú tí ìbá bá ṣètò bàbá ẹni ará lolú ẹ jẹ́ ń bẹ́ tẹ́lá pé nọ́mbà Nàìjíríà mi tí ò lọ ẹ pẹ́ tí Kòtónú ní wà ire o ire o ire o ire kàbìtì nílé.